pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni gbogbo ọmọ ẹgbẹ́ Tampan ìyẹn Theatre Health and Motion Pictures Practitioners Association of Nigeria Tampan ni a fi bá bàbá wa Charles Olúmọ yin Ọlọ́run ọba lógo fún ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí wọ́n lò lókè pẹ̀ ìyẹn tí ó wáyé ní ogúnjọ́ oṣù keje ọdún 2023 tí a wà yìí ọ̀kan òjọ̀kan àwọn àgbà òṣèré ni wọ́n wá síbi ayẹyẹ yìí láti bá wọn kẹ́yẹ fún ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí bàbá wa Charles lò ní òkè pẹ̀. Lára wọn ni bàbá wa Túndé Kèlání, ojú wọn lè ń wòye, bàbá tó ṣe Sáwóró dẹ́ni yóò bàbá wa Túndé Kèlání. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré ló tún wà ń bẹ, ẹ wo bàbá wa Wándé, bàbá wa ń dé ẹ bá wo sinimá tó lúwa nílẹ̀ ẹ rí wọn bẹ́ẹ̀ Tọ́pẹ́ Fátúrò tí Ògìdán lẹ̀ ń wò àwọn ní tún agbádá bàbá ṣe ẹ tún wo ẹ rojú bàbá wa Ẹ̀dá Onílọ́lá ń sìn, bàbá Ẹ̀dá Onílọ́lá tí wọ́n ṣe Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, bàbá wọ Ẹ̀dá Onílọ́lá nìyí ṣe kí wọ́n bá wọn ẹ rí i pé àwọn bàbá yìí wọ́n gbìyànjú kọ́lọ́run bó lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa, kọ́lọ́run bó sì jẹ́ káwa náà ò dàgbà ká dògbó ká fẹ́ra pípé ká fi lo ọjọ́ rí wa. Ààrẹ wa lẹ̀ ń wò yìí ìyẹn ọmọọba Bọ́lájí Amusan tí a mọ̀ sí ọ̀gá Latin, àwọn ni ààrẹ ẹgbẹ́ Tampan lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé pátápátá porongodo. Ọmọ ọlọ́jọ́ ìbí nìyí, ọmọ ọlọ́jọ́ ìbí bàbá Charles Olúmọ Àgbákò ìgò ààrẹ mi ó mà hẹ̀rí mọ́ ààrẹ mi ìgò ọmọọba Bọ́lájí Amusan ààrẹ ẹgbẹ́ Tampan agbádá ìhẹ́rì mọ́ kọ́nà ọba ó jẹ́ kémi náà ogún lẹ́mìí o, ọlọ́run ọba dákun mò ń bẹ̀bẹ̀ o, jẹ́ kémi náà ogún lẹ́mìí nínú àlàáfíà, nínú okun pípé, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìrọ̀rùn, dákun mò ń bí ọ ní o. bàbá wa Ẹ̀dá Onílọ́lá lẹ̀ tó wò lẹ́ẹ̀kan sí ẹ rí bí ààrẹ ẹgbẹ́ Tampan báyìí bí ti ń ná bàbá wa Charles Olúmọ ní owó ẹ rí nǹkan sí o, bàbá máa bẹ́jọ́ ní ẹ̀ ń sìn wọ́n tí bàbá ọmọ sọ̀dí mùkẹ́ ara bàbá yìí sì le kókókó. Ọlọ́run dákun jọ fẹ́mi jẹ́ kémi náà rí oore ọ̀fẹ́ gbà. Ẹ dákun ẹ máa bá mi pín fọ́nrán yìí kiri, ẹ bá mi pín kiri, ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lórí òpó YouTube mi ìyún Adé ọmọ Adé ẹ bá ń tágbádá bàbá ṣe, ẹ dákun ẹ bá ń tágbádá wọn ṣe kí bàbá lè ríbi jó dáadáa. Bàbá ọmọ sọ̀dí mùkẹ́ ń sìn bàbá díẹ̀ o bẹ́ẹ̀ ara ti dára gba ẹ sáré àmọ́ ẹjọ́ Adé ọmọ Adé lórúkọ mi, ẹ dákun ẹ bá ń pín fọ́nrán yìí, ó dìgbà.